Good afternoon gbogbo ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin olólùfẹ́ ọjọ́ ọ̀la Yorùbá, ẹ̀yin tẹ́ fẹ́ ìran Yorùbá fún rere, ẹ̀yin tí ẹ jẹ́ kí n sọ pé ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, mo kí gbogbo ẹ̀yin àfáà wa, ẹ̀yin sheik wa, lọ́kùnrin lóbìnrin, ẹ̀yin àlàájà, ẹ̀yin ẹlẹ́hà tẹ́ wà nínú òǹgbẹ, ẹ̀mí yín tó bẹ̀rẹ̀ ló máa parí ẹ̀ lágbára Ọlọ́run. Àwọn kìrìsìtẹ́nì ti ṣe ọdún iléyá, ọdún àjíǹde, tó bá tún pẹ́ náà láìpẹ́ láì jìnnà á tún bọ́ sínú ọdún iléyá. Bẹ́ẹ̀ ni láfítà tá a bá ti ṣe ìtúnú àwẹ̀ tán, ọdún iléyá ló kù, ayọ̀ àti àlàáfíà la máa fi ṣe. Mo wo fídíò kan sìn, olóde kípe táìtù yẹn ní èsì ọ̀rọ̀ fún àáfàá Amiolohun. Àáfàá Amiolohun is a young boy, young man tí mo fẹ́ràn dáadáa. Àáfàá Amiolohun mo fẹ́ràn ẹ̀ dáadáa. Mo rí gẹ́gẹ́ bí ẹni tí ó gbọ́n, tó dẹ̀ ní làákàyè, tó dẹ̀ ní ìmọ̀, tó ní òye. Ṣùgbọ́n ohun tí mo bá lẹ́nu ẹ̀ láìpẹ́ yìí ó jọ mí lójú. Lóòótọ́ Gani Adams lè pè yín sí Ramadan lecture, ṣùgbọ́n tẹ̀yìn bá débi ọ̀rọ̀ èèyàn máa yọ ọ̀rọ̀ sọ ni. Tẹ́nìyàn bá débi ọ̀rọ̀, if you are a leader, you behave like a leader. If you are a religion leader, you behave like a religion leader. Àwọn ọ̀rọ̀ tí àáfàá Amiolohun sọ, tí àwọn OPC ń pàtẹ́wọ́, ọ̀rọ̀ tí ò ní sẹ́ǹsì ni, ọ̀rọ̀ tí ò mọ́gbọ́n wá, ọ̀rọ̀ tí ò yẹ ká bá lẹ́nu àáfàá tó ní ìmọ̀, ọ̀rọ̀ tí ò yẹ ká bá lẹ́nu ẹni tó gbé ọ̀rọ̀ Ọlọ́run dání, tó ń pè ìpè sí inú ẹ̀sìn Ọlọ́run. Number one, I want to ask a question. Question pọ̀ tó yẹ kí n béèrè lọ́wọ́ àáfàá Sheikh Amiolohun. Èmi jẹ́ kan nínú àwọn tó ń follow ẹ̀. I'm not a Muslim, but I love him. Òun ló máa gbà mí láàyè láti béèrè ìbéèrè tí mo fẹ́ béèrè pé àáfàá Amiolohun, ǹjẹ́ ìwọlé ìgbà kan báyìí lórúkọ jẹ́ kó dẹ̀ dákẹ́? Torí onú ọ̀rọ̀ tó sọ, Ọlọ́run ò ní ká gbọ́. Ọlọ́run ò sọ pé ká má jà fún ẹ̀tọ́ wa. Kí ènìyàn tó dá sí ọ̀rọ̀, we are all Yorùbás. Wàá wo the genesis of the matter, títí ó fi dé Exodus, títí ó fi dé Revelation. Wàá wo ìbẹ̀rẹ̀, àárín ọ̀rọ̀ àti òpin ọ̀rọ̀. So kí Sunday Igboho wá dákẹ́. Ìwọ tó sọ wípé ṣoṣo méjì ò gbọdọ̀ fojú kóra wọn. Ṣé Sunday Igboho sọ fún yín pé òun bá Gani Adams jà? Àbí wọ́n ti play ẹ̀ fún yín níbi tí Sunday Igboho ti jáde síta tó ń sọ̀rọ̀ àlùfàǹṣà sí Gani Adams? But àwa lè gbé jáde síta ibi tí Gani Adams ti sọ wípé ọ̀daràn kò sí ẹni tí Sunday Igboho ò lè pa torí owó. Amiolohun, you disappoint me. Not only me, you disappoint majority of Yoruba people. Lóòótọ́ Gani Adams lè pè yín sí lecture, but kì í ṣe ń tẹ́ pè yín fún lẹ́ ń sọ. You may be praising Gani in other way. Torí owó tẹ́ fẹ́ gbà lọ́wọ́ wọn, àwa mọ̀ yín. Torí owó tẹ́ fẹ́ gbà, you may be praising Gani, but ó yẹ kó búkìwọ́ náà kó wú ọ̀rọ̀ yẹn lọ síwájú, kó wú lọ sẹ́yìn wípé ṣé mo lè gbà orúkọ tí mo ti ń build Amiolohun, àáfàá Amiolohun, tó ń pè ní London, tó ń pè ní Amẹ́ríkà, tó ń pè ní Canada, káàkiri àgbáyé, tó ń gbọ́ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Kí ènìyàn kan wá dìdì kó wá bẹ̀rẹ̀ sí ń borúkọ yẹn jẹ́ pé ẹ̀gbọ́n tí a rí ni orí mẹ́ta màlá bá lọ́wọ́ àáfàá Amiolohun tí fi ń gún ọṣẹ fún èèyàn, tí àáfàá Amiolohun ò dẹ̀ gbé orí dání. Òkú èèyàn mẹ́ta la àáfàá Amiolohun tó ṣiṣẹ́ yìí ilé ẹ̀, tí àáfàá Amiolohun ò dẹ̀ ṣe bẹ́ẹ̀, tí ò mọ kankan kọjá kéwú àtàdúrà lọ. Kí Amiolohun wá gbọ́rú ìyẹ̀kẹ́ wá dákẹ́. I know you this Muslim.
ẹ̀yin lẹ mọ̀ bó ṣe ń gbé èèyàn lọ kóòtù jù ẹ̀yin mùsùlùmí ẹ̀ ń gbà láti pé ẹ fìjà fún Ọlọ́run pápápá ó bà mí lórúkọ jẹ́ ẹ fún lórúkọ defamation of character ẹ gbé Olúwa lọ kóòtù ni so kí Sunday Igboho wá dákẹ́ kó wá máa wòóràn nígbà tí Gani sọ wípé Sunday Igboho tẹ́ ẹ rí ẹ o tó bá ti jẹ́ ọ̀rọ̀ tó lówó dé kò sẹ́ni tí ò lè pa kó wá dákẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ kó má clear orúkọ ẹ̀ torí pé Gani ó ń wá ojúrere ọmọ Yorùbá kó wá ba orúkọ Sunday Igboho jẹ́ kí Sunday Igboho kó dẹ̀ káwọ́ gbéra kó máa wò kí Gani ba orúkọ ẹ̀ jẹ́ Amiolohun àfà Amiolohun kì í ṣe irú ẹ̀yin ló yẹ kí a bá nídìí tẹ̀ ń sọ yìí I know Sheikh Buhari ọmọ Musa will not say something like that kò ní sọrú ẹ̀ àwọn àfà kọ̀ọ̀kan tá a mọ̀ torí wọ́n á wádìí ọ̀rọ̀ wọ́n á ní sọ pé torí pé àwọn fẹ́ràn Gani wọ́n á ní sọ pé torí pé àwọn fẹ́ràn Sunday Igboho wọ́n á wò pé ṣé èmi náà lè gbàrú ẹ̀ orúkọ tí mo ti ń build látijọ́ yìí kéènìyàn kan dèdè wá lówó lọ́sọ̀ọ̀sọ̀ gangan kó wá ní pé apààyàn ni o kó dẹ̀ dákẹ́ kó máa wòran àfà Amiolohun you did the wrong thing kì í ṣorú ìwọ àfà Amiolohun you are still young boy ó kéré sí àwa yìí ṣùgbọ́n Ọlọ́run ti gbé ẹga kì í ṣorú ẹ̀ ló yẹ ká bá níbi tá a bá ẹ̀ yìí ohun mímọ́ ló gbé dání má jẹ́ kí Gani ó kó rọ́dẹ̀dẹ̀dẹ̀ bọ́ ẹ lọ́wọ́ ìwọ náà ò lè gbà kán ní apààyàn ní àfà Amiolohun ó lè gbà you can't take it ká sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà Sunday Igboho kò fìgbà kan borúkọ Gani jẹ́ kò sọ pé òun fẹ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kádé Ògbómọ̀ṣọ́ ká bá àwọn OPC ń bẹ̀ kádé kí ìyẹn náà pè ní structure ìjọ wo ló OPC ti dé ènìyàn ń lo 14 months abánidàmábánidébẹ̀ ní Yorùbá Amiolohun you are wrong I don't want to use a foul language I still respect you as a àfà but it's wrong ṣé ọ̀rọ̀ Yorùbá ló gbé Gani lọ sí ẹ̀wọ̀n for 14 months maybe in that time ó sì lè wà ní ọ̀dà òbí ẹ̀ kó ìṣẹ̀dá kó sì máa kéwú lọ́wọ́ o ìtẹ̀tẹ̀ ẹ̀ bá ti mọ̀ the Genesis and the Revelation ọ̀rọ̀ tẹ̀ ẹ̀ bá ti mọ̀ ẹ má máa fi ṣe wáàsí ètò ẹ̀ bá ti kà tẹ́ bá dẹ̀ fẹ́ fi ṣe wáàsí ẹ tọ̀ àwọn àgbààgbà lọ kán tú ṣùdésàlẹ̀ ìkòkò fún yín àfà Amiolohun you are still young nígbà tí Gani lọ sí ẹ̀wọ̀n ó mọ the Genesis ṣé ọ̀rọ̀ Yorùbá ló gbé Gani lọ sẹ́wọ̀n answer the question ṣé Gani ń jà fúnran Yorùbá ni ló sọ Gani di ẹni tó lọ sí ẹ̀wọ̀n kí ló ṣe ẹ̀yin àfà ìtẹ́ bá ti rí owó ẹ̀yin àfà ìtòdí òní tẹ́ gbàgbé pé owó máa tẹ́ ènìyàn ló máa kù ẹ̀yin àfà ìtòdí òní tó yẹ kẹ́ máa ṣí àwọn ènìyàn ní iyè pé ọ̀la wa ni yóò ló yẹ ká máa rò ká má lé owó mọ́ kẹ́ máa ṣí àwọn èèyàn ní ọpọlọ wípé àwọn bàbá wa sọ wípé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ kí ló ń ṣe yín òun pèsè Gani ìyẹn náà ń ṣọwọ́ báyìí níbi tó jókòó sí wèrè mùmú ṣé Gani lè gbà kán borúkọ ẹ̀ jẹ́ apààyàn tó ń pè èèyàn lápààyàn àfà Amiolohun can you take it kání o ẹ má dá àfà Amiolohun lóhùn mọ́ o Kùránì tó ń gbé kẹ́dá nìyẹn irọ́ ló ń pa o orí èèyàn mẹ́ta lórí mọ́lẹ̀ nínú ilé o orí ènìyàn mẹ́ta lórí mọ́lẹ̀ nílé o òkú èèyàn mẹ́ta ni ọkàn ohun tí àfà Amiolohun ò ṣe ká máa ní ó ṣe can you take it I know you ẹ̀yin tẹ́ pera yín ní àwọn àfà yìí ẹ̀yin ṣèyíkì pápápá ti gba kóòtù lọ ó bà mí lórúkọ jẹ́ can you take it
kan pe Sunday Igboho ní one of the Tinubu boys tó ń pààyàn kiri kí Sunday Igboho dẹ̀ káwọ́ lera kó máa wòran. Kan ní Sunday Igboho wà lára àwọn tó pa Bọ́lá Ìgè kó káwọ́ lera kó máa wòran. Àfáà Amiolohun ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Àfáà Amiolohun ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Kẹ̀sí àṣàgàfúrú láì 2 billion. I love you. God know. Nínú gbogbo ẹ̀yin àfáà tí mo mọ̀. Bàbá Muyideen Bello. Buhari ọmọ Musa. Àti ìwọ Amiolohun. Mi ò lè ṣe kí n má wo fídíò yín èdè. But you disappoint me for that statement. Tí mo gbọ́ tó ń sọ nínú fídíò yẹn. Òun praise Gani ní ìyó náà dùn. Ask Gani. Ṣé ọ̀rọ̀ Yorùbá ló gbé lọ sẹ́wọ̀n for good 14 years? Ṣé ọ̀rọ̀ Yorùbá ló jẹ́ kí Ọbásanjọ́ máa lé kiri tí Michael Okiro fi arrest ẹ̀? He killed Yorùbá against Yorùbá. He did not fight for the freedom of Yorùbá. Níbo ni Sunday Igboho ti tàbùkù ẹ̀ rí? Tó ọmọ alágbàdo òde, ọmọ atapẹ́tẹ́, I know. Òun kí oríkì Sunday Igboho nìyẹn pé he should surrender. Kó take care. Torí abánidání Yorùbá wà ní bánidébẹ̀. You are wrong. Sunday Igboho did not fight Gani. Me too, I did not fight Gani. But we know, all the Yoruba know that Gani did not stand for the Yorubas. Gani is not for Yorubas. He just hijacked OPC. Gani was not the originator, the owner of OPC. He hijacked OPC to enrich himself. Amiolohun tó Obama yẹn, òun ló ti ń gbọ́ yẹn. Tí ẹ̀rí ẹ̀ wà ńlẹ̀ rẹpẹtẹ. Ẹ̀rí ẹ̀ tó wà ńlẹ̀ rẹpẹtẹ. Ntẹ́nìyàn Obama èèyàn fi ṣe wá sí o, Amiolohun. You still have long way to go. Amiolohun. You are still young. That is why I'm proud about you as a young man. Pé tá bá rí àwọn àfáà báyìí torí nínú gbogbo social media mi tí rí àfáà Amiolohun kó jáde síta kó máa bú àfáà ẹgbẹ́. You based on what you know. That Islamic, the Quran, teach people the truth. But eléyìí tó sọ níbi Ramadan lecture ní tí Gani pè é sí, you say rubbish. What you do not know about it? What you do not know about it, you say it. Gani did not fight for Yorubas. Gani did not stand for the Yorubas. Mumbo. Hello. Gani did not stand for the Yorubas. That is why I'm. Ẹ má bá mi love, ẹ má bá mi like ẹ, ẹ má bá mi love ẹ, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, èmi gbàgbọ́ pé kò yé Amiolohun ni. Kò mọ Genesis and the revelation of the matter. Bóyá torí pé Gani pè sí Ramadan. Ṣé mọ̀ pé owó náà máa fi pe àwọn àfáà tó bá dẹ̀ ń lọ, wọ́n á náwó fún. Ó sọ níbi kan oníkẹ́jẹ́ kó ń pọ̀ tínú síta kan tó náwó fún. When the Dauda àsìkò láyé sọ wípé ohun gbogbo tí Gani Adams sọ nínú ọ́díò yẹ òótọ́ ni, so Sunday Igboho should keep quiet kó jẹ́ kó borúkọ òun jẹ́. My question go direct to Amiolohun again. Ṣé ìwọ lè gbà ká borúkọ jẹ́ torí èmi máa kú pẹ̀lú alẹ́ pápápá ń sìn? Ṣé ìwọ lè gbà kán ní àfáà Amiolohun apààyàn ni o? Ẹ má dá lóhùn o. Tẹ́ bá wo àpò ẹ̀ méjèèjì àfọ̀ṣẹ́ ló máa ń kó ń bẹ́ o. Èèyàn yẹn ló mọ orí èèyàn mẹ́fà ló wà nínú ilé ẹ̀ kán bẹ̀rẹ̀ sí sọ ohun tó ò ṣe kán máa sọ. Kán máa támìṣì méje kán máa borúkọ ẹ jẹ́ pé àwọn àfáà yọ́yọ́ ń bọ̀ ẹ̀ nowadays ọwọ́ wọn máa kún fún ẹ̀jẹ̀. Àwọn àfáà yọ́yọ́ ń bọ̀ ẹ̀ nowadays ṣé ẹ rò pé Kùránì nìkan ló ń kà ni? Ṣé ẹ rò pé àdúrà ni? Irọ́ náà pa wọ́n lo mọ́dárí kan ni kó o dẹ̀ wá káwọ́ gbéra kó máa wòran. For your information, Sunday Igboho did not see Gani Adams as a rival. We Yoruba will call for Gani Adams for help. Gani Adams reject us.
reject the Yorubas. But when the Jonathan called Gani Adams, he embraced Jonathan because of money. And we called Gani Adams again. He said, no. Only àwọn ọ̀rọ̀ tí Gani Adams tó sọ pé tí Yorùbá bá ti lè ṣe lè tó bá lè ṣe lè. But when Peter Obi came again, called Gani Adams, immediately Gani Adams embraced him because of what? Because of money. Gani did not ready to serve the Yoruba people. When we call Sunday Igboho say he did not need money. Torí ó mọ̀ pé àwọn ènìyàn náà pa ní Òkè Ògùn ní Ìbàràpá. So, Amiolohun, one of your fans, you disappoint me as a Christian. Mo dẹ̀ mọ̀ pé bó ṣe máa rí lọ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nìyẹn. Strategy. Tí Gani ti pariwo, kì í ṣe ní kì í ṣàná. Ní gbogbo ìgbà tó ti pẹ́ra ní Ọ̀túnba Gani Adams ló ti pariwo, strategy la máa lò. Kí ni outcome result? Nothing. Sunday Igboho tẹ ní kò ní plan that did not have strategy. Bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ lénìí, tí Fúlàní bá gbóhùn Sunday Igboho wọ́n á họ́ dànù. 3 days ago, Sunday Igboho uttered a statement like that ní Ìlọ́ra kí àwọn Fúlàní yẹ kó palẹ̀ wọn mọ́ láì jẹ́bẹ̀ wọn wá bọ̀ bá di wọn. I don't want them in my father's land again. Àwọn ọmọ tó wà ń bẹ̀ wọ́n ní ìmúdélé tí wọ́n gbé kíní yẹn jáde síta, àwọn Fúlàní bẹ̀rẹ̀ sí ń ya dànù bẹ̀. Wọ́n sá lọ. Ẹni tí ò ní strategy nìyẹn. A rí ìfẹ́ tẹ̀ lára ọmọ Yorùbá. If Sunday Igboho did not come out nígbà tó jáde síta ní 2020 tí Sunday Igboho bá jáde ńgbà yẹn lọ́hùn, millions of Yorùbá Fúlàní àti pa wọ́n tán. Káwá dúró de ẹni tó ní strategy tí ara ń kan Yorùbá lọ́wọ́, tí ọba kan bá fọ fèrè lé ní ọmọ Yorùbá máa jáde síta. Gani Adams is not for Yoruba people. And forget it, there were millions àwọn ènìyàn ló tẹ̀lé Gani. Amiolohun, you are wrong. OPC Gani ló kéré jù in number today. Torí a mọ àwọn ọba tó sọ wípé they don't want to hear anything about OPC Gani nílùú wọn mọ́. Ṣé ìlú tí jẹ́ pé wọ́n ti pa ní Ondo State tí Gani ti jáde síta. Àwọn Fúlàní ṣọṣẹ́ ń bẹ. Gani ò jáde síta, ó pa fóònù nọ́mbà ẹ̀ ni, ó pa fóònù ẹ̀ ni. Ó pa fóònù ẹ̀ ni. Fún ẹ̀yin àfà, ilé kéwú tẹ́ ẹ lọ, Kùránì lẹ lọ kéńbẹ̀, àdìsí lẹ lọ kà. Ta ló ń tó pé ẹ má pè mí? Hello? Ilé kéwú tẹ́ ẹ lọ, Kùránì lẹ lọ ké, àdìsí lẹ lọ kà, kì í ṣe ìtàn Yorùbá. Tẹ́ bá dẹ̀ fẹ́ fi ìtàn Yorùbá ṣe lecture, ṣe wáàsí, ẹ tọ̀ àwọn àgbààgbà lọ. Ta lẹni tó ṣe Yorùbá lóore? Ta lẹni tó dúró nípa Yorùbá? Hello? Ẹ lọ béèrè ta lẹni tó dúró nípa Yorùbá. Ìhàwó lélẹ́yìí kọ. Gani can call you pé ká wá ṣe lecture Ramadan fóun. Ẹba lórí ẹ̀sìn. Má lọ sí ọ̀rọ̀ Yorùbá tí o mọ̀. You did not know the Genesis. Ká má wá sọ pé Revelation. You know nothing. The way you are talking about Amiolohun, Alfa Amiolohun, say that you do not know what is going on in Yorùbá. Maybe Fúlàní ò ti fọwọ́ kan family rí. Tí Fúlàní tó bá ta fún family ní ipa. That is rubbish. Tó ń sọ jáde lẹ́nu, you won't say it. You will never say it.
bóyá o fẹ́ lọ sí wàásí wọ́n wà lẹ́kọ̀ọ́ wọ́n pẹ̀ lọ́nà wọ́n pẹ̀ bí Abẹ́òkúta bóyá Ìjẹ̀bú-Òde ló ń lọ tí Fúlàní tako ẹ lọ́nà tán mú àwọn bíi méjì mẹ́ta tó tẹ̀lé lẹ́yìn tán mú wọn balẹ̀ ọ̀tọ́ kidnap wọn wọgbó tán ní kó lọ mú bíi 50 million 100 million jáde síta you won't say rubbish n tó ń sọ síta yìí pé kán dúró dìgbà tí gbogbo Yorùbá bá láwọn àwọn rẹ́dì ìgbà wo ni gbogbo Yorùbá máa sọ pé àwọn rẹ́dì ṣódùgbà tá bá pa gbogbo wa tán. Amiolohun, you know nothing about Yorùbá and I see you that you are a small boy ohun tó mọ̀ nípa ẹ̀ ní kó dúró tì Kùránì àdìsí àwọn tó ṣe àdìsí síta kó dẹ̀ máa fi kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ but in about the Yorùbá you know nothing about it. You will never see Baba Muyideen Bello kó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ síta yìí. You will never see Buhari ọmọ Musa bàbá àgbàlagbà kó máa sọ̀rọ̀ nǹkan báyìí síta àtàwọn àfa kọ̀ọ̀kan even sẹ̀bọ̀ oníjìkì àfa Suleiman oníkìjìpá will never Mufti of Ilorin will never say what you are saying. Láyé àwọn Yorùbá ní ẹni tó kàn ló mọ̀ ẹni tó ṣe kíni tó kàn ló mọ̀ Amiolohun ẹni ebi pa yìí lọ́rọ̀ rẹ lẹ́nu you hear me Amiolohun ẹni wèrè pàyà ẹ̀ tó bá rí mẹkáníìkì ahọ́ you hear me ẹni wèrè bá pàyà ẹ̀ tí wèrè pàyà ẹ̀ tó bá rí mẹkáníìkì ahọ́. You know nothing about Yorùbás and you know nothing about Sunday Igboho. You and Gani can be a paddy, but don't talk as you are talking. It's wrong. You will never see. Òṣèlú yẹ kó pè wọ́n ní kọ̀kọ̀ ní bàbá pé Gani Adams ẹ fún mi ní fídíò bí tí Sunday Igboho ti bú yín tó ti pè yín lórúkọ. Torí n tán claim ní pé Sunday Igboho ń bọlá fún wọn ní gbangba ó ń bà wọ́n jẹ́ lẹ́yìn they should bring one evidence. Now we can bring one more than one. Ìkọ́ Sunday Igboho entertainer pé eré ọmọdé ló ń ṣe that entertainer ó kárí gbogbo ilẹ̀ Yorùbá we can be able to attack Fulani for the first time. Àwa kan tó jẹ́ pé ìbẹ̀rù ń bẹ lọ́kàn wa. Àwa kan tó jẹ́ pé ìpayà ń bẹ lọ́kàn wa Sunday Igboho là wá lójú pé we can do it. Àwọn Fúlàní yẹ kì í ṣe tó pera wọn náà jẹ́ lẹ́kìtì bíbẹ̀ tá a bá gbọ́ Fúlàní lẹ́nìí. Mo sọ fún yín bí tí mo ti lọ ṣe fìlà tí mo kọ Mádàsọ́lá gbọ́ àsórí ẹ̀ tí ẹni tí mo fún bẹ́ẹ̀ sọ pé Igboho ṣá kò ju 5 seconds àwọn Fúlàní tó wà ń bẹ̀ wọ́n disappear. Entertainer nìyẹn o. He did not have structure. The only structure that Sunday Igboho have, don't kill my people again. Leave my father's land. Kì í ṣe ẹni tó ń dagbada funfun káàkiri. Máa ń pa kúkúrú lẹ́ni. Ó méyí àwọn ènìyàn tó pa ní St. Francis ní Ọ̀wọ̀ ni. Ọba ilẹ̀ Yorùbá tí Fúlàní kọ́kọ́ máa pa Ondo State ní Ọba Ifọ̀. Gani Adams did not say anything about it. Amiolohun, you know nothing about Yorùbás. You know nothing. Ngbà tá ń ṣe rally kiri wọ́n bi Sunday Igboho léèrè pé n tẹ́ ń ṣe yìí ṣé Gani Adams mọ̀ ń pa ẹ̀ torí èmi ò ní pé ní ibà kì í wọ̀ not ibà kì í ṣe Baṣọ̀run. Ààrẹ Ọ̀nà náà pé olórí ẹrú Ọ̀yọ́ olórí ẹrú àwọn security Aláàfin ní oyè tó jẹ́ kì í ṣòye Yorùbá. Olóyè Igboho sọ wípé n tó fi dá ẹni tó bi léèrè pé nígbà tẹ́ni yẹn sọ pé ohun tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ṣe jáde síta yìí gbogbo àwọn rálì tẹ́ ń ṣe yìí ṣé Gani Adams mọ̀ ń pa ẹ̀ ó ní ẹ fọwọ́ kàn wá gbàyẹlẹ tó máa mọ̀ pé bíyà bàbá wa Gani Adams ó wà lẹ́yìn wa àbí ò sí lẹ́yìn wa. Irú iyì irú àpọ́nlé wo lẹ tó ń fẹ́ kó fún ẹgbẹ́ ni wọ́n ọ̀rẹ́ ni wọ́n age group ni wọ́n tí Sunday Igboho bá ń bu ọlá tó fún ní respect
because of the title tí àwọn baba ńlá ẹ̀ tẹ́gbélé Gani lórí ni ẹgbẹ́ ni wọ́n nítorí Sunday Igboho lówó jùlọ ẹ má pè mí àwọn ò ní gbà olóore Yorùbá tó jẹ́ kí Yorùbá sì máa rí mú mi nígbà kẹ́nikẹ́ni kó borúkọ yẹ jẹ́sẹ̀ ajáde lánàá ọba kan ní odidi ọba ìlú ní 10,000 oko iṣu lòun ní ká máa kà ní 1 2 3 10,000 igbó oléye ìgbà tó máa ń pè ní ilẹ̀ Yorùbá ó ní nígbà tí Fúlàní bẹ̀rẹ̀ sí strike oko lòun wà tó ń kó àwọn àtìyàwó kan lọ wúṣu làwọn ará bíbà èdè ọgbọ́n Yorùbá ló lóun fi mú ìyàwó òun àtàwọn ọmọ kólókó ó lójú náà ṣe ń wúṣu yẹ báyìí tó ń bẹ fún màálù ojú náà ṣe ń wúṣu tó ń bẹ fún màálù. What are you saying? Gani Adams rí yẹ sọ jù kó máa kọ lẹ́tà sáwọn gómìnà káwọn gómìnà wá kí wọ́n bọ̀wé kó máa gba sálárì kó máa gbowó lọ́wọ́ àwọn gómìnà a pé Gani ní anita kọ́kọ́ pé ó ní iṣẹ́ òun ló ń gba security vote ohun tó fi dá wa lóhùn nìyẹn ó ní ká lọ bá àwọn gómìnà tó gba security vote kò dẹ̀ sẹ́ni tí ó mọ̀ pé àwọn gómìnà wọn ti kí wọ́n bọ́ṣọ lọ Sunday Igboho gba security vote immediately tí gbé ọmọ Yorùbá dé ti Sunday Igboho he leave everything he have and he use everything tó ní láti sáàbù Yorùbá mo mọ ilé méjì mọ Sunday Igboho nìbàdàn ilé méjèèjì we turn it to headquarter agbára ló fi rí yàrá kan sùn nínú ilé ẹ̀ ẹni bá ní àwọn tó bá ń rí àwọn old video yẹ àwọn tó wà ń ta àwọn tó wà nínú ilé ẹ rò pé bí ọjà ní ilé kìíní ilé kejì we turn Sunday Igboho house tí ó ṣe pé ọmọ Yorùbá kan ló fún lówó ẹ̀ we turn it to headquarters gbogbo mọ́tò ẹ̀ the same thing. Sunday Igboho did not collect any security vote for any governor and he did not ask any Yorùbá man ẹ fún mi lówó àwọn tó gbowó ń gbà yẹn lọ́wọ́ tó wó yẹn fẹ́ dá wàhálà lẹ̀ nínú àpò ara ẹ̀ ló ti mú owó yẹn jáde síta pé ẹ má gbowó lọ́wọ́ ẹni kankan iṣẹ́ one of one man ohun tí ò yé yín àfà Amiolohun máa gbọ́ ohun tí ò yé yín àfi yé yín Sunday Igboho is not a rival sí Gani Adams wọ́n jura wọn lọ olóore Yorùbá ní Sunday Igboho ọ̀tá Yorùbá ní Gani Adams igbe ọmọ Yorùbá dé ti Sunday Igboho ó ta ti wèrè nígbà tí igbe ọmọ Yorùbá dé ti Gani Adams owó elépo ló kìbò etí kó má bàa gbóhùn ọmọ Yorùbá mọ́ lára wọn tó pera wọn ní àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá nígbà tí Sunday Igboho fẹ́ lọ sí Ìbàràpá àgbáyé mi ò fẹ́ dárúkọ ẹ̀ ó ní Sunday Igboho ẹja gba 2 million ká fi ṣe ètùtù Sunday Igboho ní pé torí pé mo fẹ́ gba àwọn ènìyàn mi là torí pé I want to fight for my regeneration kí wọ́n á wá lọ gba 2 million kọ́ òní Sunday Igboho fi di ọ̀tá ẹni yẹn dèní torí pé Sunday Igboho ò jẹ́ kó ní orí ọ̀fẹ́ láti gba 2 million lọ́wọ́ ọmọ Yorùbá pé ká tó máa dá 2 million ká tó lọ sí Ìbàràpá nígbà tó fẹ́ ṣe rálé Èkìtì mo máa ń sọ dáadáa mo mẹ́yẹ àwọn tí Sunday Igboho fún ní 500,000 naira pé ká lọ fi organize mọ́tò tó máa gbé lọ àwọn ẹgbẹ́ Sunday Igboho stand for the Yorùbá Gani Adams is not a Yorùbá man because he did not believe in the survival of Yorùbá land. So Amiolohun, I want you to correct yourself based on Quran and Hadith kó máa fi lecture wa èmi ń gbádùn lecture dáadáa mo máa ń gbádùn ẹ̀ ohun tó máa mú mi gbádùn bàbá ẹ ti Buhari ọmọ Musa ni pé tó bá sọ òkò ọ̀rọ̀ tó bá rí wípé ẹ fẹ́ fajúro á fi àwàdà díẹ̀ sí tá tó fi fàyín mọ́ra tó bá fẹ́ gbọ́gbà nǹkan gbé ọ̀rọ̀ tí ò lábùlà ẹ lọ sọ́dọ̀ bàbá Muyideen Bello ohun tí mo fi tẹ̀lé àwọn mẹ́rin mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn but ilé tó ṣe yìí you take a wrong decision it's good to go there deliver your Ramadan lecture but don't say anything about Sunday Igboho don't say anything about Yorùbá race ṣé torí pé àwọn tó ń dá owó fún yín you can be able to travel to America to London káàkiri àgbáyé owó àti rò pé o ti arrive kẹ́ máa fi Yorùbá ta yín àwọn àáfàá kan wà tó jẹ́ pé wọ́n ń dá owó
owó London owó Amẹ́ríkà fún wọn tó sọ pé no nígbà tí àwọn ọmọ ilé kéwòn ò tí ì jẹ yó pẹ̀lú gbogbo tó wà ní Nàìjíríà yìí ó ń bá wa kíra bọ ọ̀rọ̀ Yorùbá nation yìí ni. Àfáà mi Ọlọ́run, please, you know nothing about the Yoruba history. Please, àrán Gani gẹ́gẹ́ bí saviour sílẹ̀ Yorùbá. Àwọn bàbá wa kan máa ń sọ wípé olùrọ́pò ń bẹ lẹ́yìn èèyàn o. Tá a bá pè sí kankan tó bá lóò ṣe, à á gbé ẹlòmíì dìde. First of all, ẹni tá a kọ́kọ́ lọ pè ní Gani Adams. He reject Yorùbá totally. Kọ́lọ́run tó gbé Sunday Igboho dìde. So àfáà mi Ọlọ́run gba owó tó fẹ́ gbà lọ́dọ̀ Gani. Kó dẹ̀ dára máa ṣe lecture Muslim kìnìún lọ. Àwa ń gbádùn àwa ń kọ́ ẹjẹ́. But the issue of Yorùbás, if you don't know anything on it, keep your mouth shut, please. Sunday Igboho iṣẹ́ ni à ń fi wọlé. Àwa kan wà tá à ní gbà. Ọlọ́run ló ń jẹ́ kẹ́nìyàn gbé ayé o. But Ọlọ́run máa lo àwọn ènìyàn. Tẹ́nìyàn máa ń tọrọ pé Ọlọ́run ràn mí lọ́wọ́. Ọlọ́run gbá láàánú dìde. Ọlọ́run ṣàánú mi. Ènìyàn kan náà lọ́lọ́run máa lò. Nígbà tójú ń pọ́n Yorùbá, tí Fúlàní dó sọ́kàn wa, tí gógó ẹ̀mí wa tí ń rẹ́ wa bí ẹni rẹ́lá, Sunday Igboho dìde. Sunday Igboho dìde. Sunday Igboho dìde. Àmì Ọlọ́run, you know everything. You know about it. When Sunday Igboho stand up, tó rìn káàkiri, a rí àwọn àfáà kan tó ń gbàdúrà ń gbà yẹn lọ́hùn pé iṣẹ́ tọmọdé ìbẹ̀rẹ̀ Ọlọ́run á jẹ́ ṣe láṣeyọrí. Àmì Ọlọ́run, ẹni ẹ̀mí ni ẹ̀ tó gbéṣẹ́ Ọlọ́run dání. Ó yẹ kó o mọ̀ pé ìjà yìí tí Gani ìjà ìlara ni, tó ní ìgbéraga nú, tó ní owú tó korò. Níbo ni Sunday Igboho dúró dé? Títí ń àtàkì Gani Adams. Sunday Igboho gbéra, ẹgbẹ́ ni wọ́n. They are the same age mate ni wọ́n. Sunday Igboho gbéra láti Ìbàdàn lọ sílé Gani. Ó tún délé Gani, ó tún tẹ̀ fún torí oyè tó gbé dání, torí recognition tí àwọn bàbá àti tiẹ̀. Àbó mọ̀ pé ọmọ Ọ̀yọ́ pọ́nbélé ni Sunday Igboho ni. Ọ̀yọ́ Igboho. Àwọn bàbá yẹn nígbà tá lọ bẹ̀ wọ́n pàtẹ́ fún wa. Ó tún tẹ̀ fún Gani. Ẹgbẹ́ ni wọ́n. Abẹ́ ẹ̀rẹ́ ẹni tó ju bàbá ọba lọ, bàbá tó bí ọba tó jù lọ, tó déwájú ọba tó ń dọ̀bálẹ̀ fọba. Ṣùgbọ́n tí bàbá ọba yẹn bá rí ẹni yẹn, á nà fẹ́lẹ́fẹ́lẹ́ ni pé àwọn bàbá àti tiwa lélẹ́yìí. Ṣùgbọ́n bàbá àti tiwọn yẹn ń dọ̀bálẹ̀ fọba. Sunday Igboho respect him because of àwọn bàbá àti tòun ló fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò for your land. What are you saying? Àbá, ọ̀rọ̀ yẹn dùn mí gan o. Mo dẹ̀ mọ̀ pé ó máa dùn ọmọ Yorùbá gan. Torí ẹni tá a bá ti fẹ́ràn, a fẹ́ kó máa kọsẹ̀, a dẹ̀ fẹ́ kó máa ṣiṣọ́. Àwa ò dẹ̀ fẹ́ kẹ́ ẹ wọnú ẹ lọ. We don't want you to back anybody. Ẹ fi àwa tá wà lẹ́nu ẹ lẹ̀ tó ti tọ́ bá fara hàn tán. Gbogbo wa máa mọ̀. But àmì Ọlọ́run, what I know that you will never allow anybody to damage your image. Ó ní gbà kéèyàn kan jáde síta kó máa borúkọ ẹ jẹ́. Mo mọ ẹ̀yin àfáà òde òní. Àfi ẹni tó bá máa parọ́, ẹ̀yin àfáà ìsìn yìí lẹ́bàá orí social media jẹ́. Kò sí ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Èébú ni ràì, èébú ni. Ẹ̀yin tó yẹ ká ẹ jẹ́ àwòkọ́ṣe rere, èébú lẹ̀ ń búra yín ràì. Àwọn blogger wa bẹ̀ sí gbé yín, wọ́n máa lárí yín mọ́ra wọn. So àmì Ọlọ́run, lẹ́bù tó dúró sí yẹ, tó fi ń gbayì lọ́wọ́ Pàṣọ, tó fi ń gbayì lọ́wọ́ Màláíkà, tó fi ń gbayì lọ́wọ́ Òṣùpá, tó fi ń gbayì lọ́wọ́ àwọn àgbààgbà olórin yẹn àtàwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Stand on it. The issue of Yoruba freedom, you know nothing about it. Don't praise Gani because Gani did not stand for the Yoruba race. Ẹ ṣé gan. Ẹ̀yin èèyàn má bínú. Because I love Alfa Amiolohun. That is why bí mo ṣe ń wo fídíò yẹn, inú mi dẹ̀ ń ru. Pé èwo ni ṣé ó ń bẹ̀rù Gani ni àbò ń bẹ̀rù àwọn OPC? Because I see Dauda
di olóṣì of Ààrẹ Ọ̀nà Kakanfò díẹ̀ tó sọ wípé gbogbo ọ̀rọ̀ tí Gani sọ òtítọ́ ni pé kò sí ẹni tí Sunday Igboho ò lè pa tó bá ti jẹ́ ọ̀rọ̀ owó dé ó ní òótọ́ ni. Gani sọ wípé Bọ́lá Ahmed ní àwọn boys tó fi ń pààyàn Dáúdà àsìkò láyé sọ wípé òótọ́ ni. And I don't believe that somebody like Amiolohun can go there and say rubbish. Mi ò mọ̀ pé somebody like Amiolohun lè lọ bẹ̀ kó lọ máa tutukutu. That is why tèmi fi jáde síta. God honor all of you. Ẹ ṣe gà ó débi tí a fẹ́ dé. Orílẹ̀-èdè Yorùbá máa dúró. Kẹ́ gbọ́ mi, a máa dẹrù jẹ̀jẹ̀ sí Fúlàní lọ́rùn láìpẹ́. A máa di ẹrù jẹ̀jẹ̀ sí Fúlàní lọ́rùn. The Yoruba land belong to us. Ẹ gbàgbé àwọn tó pariwo structure, àwọn tó sọ pé strategy àbí kí ló ń pè é kíní kan strategy without strategy. Tí Sunday Igboho jáde tó ṣẹ̀rù bá gbogbo àgbáyé, it show that ilẹ̀ Yorùbá ń gbé wá lọ́wọ́lọ́wọ́, a dẹ̀ máa borí àwọn ogun yẹn lágbára Olódùmarè. Ilẹ̀ Yorùbá máa gbé wá o, kò ní gbé àwọn ọ̀dàlẹ̀. Àwọn tó ń faṣọ funfun, tó ń wọ agbádá funfun, bàtà funfun, ìlẹ̀kẹ̀ funfun, fìlà funfun, tó fi kó Yorùbá sínú ìparun gbogbo wọn lọ́lọ́run máa yọ bí ìgbà tẹ́nìyàn bá yọ jìgá kó lẹ́sẹ̀. Ẹ káàsán lẹ́ẹ̀kan sí, you are blessed.